gbogbo ènìyàn ṣe ti gbọ́ ÒpómúléróTV ti dé bí àṣẹ̀ṣẹ̀ yọ. Sórí ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó LTV8 pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò Yorùbá alárinrin. Àgbéyẹ̀wò fíìmù, oge ṣíṣe, eré ìdárayá, ìgbé ayé àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn, àwàdà àti orin ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. Ilẹ̀ káàárọ̀ oòjíire Yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ Sátidé ní déédéé aago 9 sí aago 10 ní àṣálẹ́ ní ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó Lagos Weekend Television ÒpómúléróTV. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ní dùn. Òpómúléró balẹ̀ bí ọ̀wàrà òjò. Pàjùbà kan ra bàtà tó tọ́lẹ̀ aláyọ̀ òrò. Ẹ káàbọ̀ sórí àwọn àǹkọ̀bí ètò ayé wa níbi gan. Ètò ọkọ̀ ọ̀jọ̀kan lórí amóhùnmáwòrán wa. Ẹ̀kọ́ àṣà ìṣaralóge ìdárayá o. Ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ̀túngbọ̀ láti ilẹ̀ Yorùbá lókè òkun. Ẹkú gbalẹ̀ sáàgòlè Òpómúléró. Bàbá, màmá, bọ̀dá wa, sísá wa. Ẹ̀yin ọmọdé ilé, ẹkú ìkàlẹ̀ níbẹ̀ wò. Túndé Kèlání lóní kàkí gbogbo ìgbé o. Ayé wa dùn gidi gan. ՕpómúléróTV lóní kàkí gbogbo yìí o. Ayé wa aládùn àlóyìn gidi gan. Ìkòkò tó fọ́ ó ti dèrò àkìtàn o. Mọ̀nàmọ́ná yálùkì oró wọnú ìlú o. Ìtìjú bí aṣọ àkísà ńlọ́mọ rí o. Ó dọ̀rọ̀ àgbààgbà o. Ó dẹrù fọ́lọ́gbọ́n. Ó dọ̀wọ́ àwọn àgbà o. Ó dẹrù fọ́lọ́gbọ́n. O ìlú àlàáfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ bá mi kí wọn o gbogbo wa la ó fayọ̀ délé ẹ bá mi kí wọn o gbogbo wa la ó fayọ̀ délé wa mo ní tẹ́ ẹ bá rí o ẹ bá ń káwé ròyìn o ọmọge awẹ́lẹ̀ wa tó ń dá wa lọ́rùn o ilé owó ni ó wọ̀ ṣáyà ilé ọlá ni ó wọ̀ ṣáyà o. Ilé ọlá ni ó wọ̀. Ṣèpàdé orí ọkọ ni wọ́n obìnrin tó níwà tó lẹ́wà. Orí òbí ni wọ́n máa jẹ́ o mọ́bìnrin tó gbẹ́kọ̀ tó mú lò. Orí rẹ̀ dára orí rẹ̀ sunwọ̀n kò dàbí fẹ́ olórí ọkọ. Orí rẹ̀ dára orí rẹ̀ sunwọ̀n kò dàbí fẹ́ o. Ìkòkò tó fọ́ ìṣòwò àmúṣebẹ̀. Fọ ìṣòwò àmútólé o. Ìkòkò tó fọ ìṣòwò àmúrodò.
ṣòun àmúyangàn. Ìbàdí àràndẹ ni àmúṣe yẹ̀yẹ́ o bí ẹyẹ tí ò lápá. Ìbàdí àràndẹ ni àmúṣe yẹ̀yẹ́ o. Obama ìlọ o, Obama ìlọ o, dúró ṣeun obìnrin ṣe. Obama ìlọ o, àwẹ̀rọ Obama ìlọ o, gbáyé ṣeun obìnrin ṣe o. Ò bá dúró fi inú ṣoyún, dúró ṣeun obìnrin ṣe o. ò bá gbáyé fẹ̀yìn gbọ́mọpọ̀n, gbáyé ṣeun obìnrin ṣe o. Obama ìlọ o, àwẹ̀rọ Obama ìlọ o, gbáyé ṣeun obìnrin ṣe. Obama ìlọ o, àwẹ̀rọ Obama ìlọ o, dúró ṣeun obìnrin ṣe o. Ìlú oríta o, ìlú àlàáfíà, mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ mọ̀ bá mi kí wọn o. Gbogbo wa la ó fayọ̀ délé, gbogbo wa la ó fayọ̀ délé wa. Mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ bá ń káwé róyẹn o. Ọmọge awẹ́lẹ̀ wa ti ń dá wa lọ́rùn o. Ilé owó ni ó wọ̀ ṣáyá, ilé ọlá ni ó wọ̀ ṣáyá o. Ilé owó ni ó wọ̀ ṣáyá. Ilé ọlá ni ó wọ̀. Ilé owó ni ó wọ̀. Ilé ọlá ni ó wọ̀. Ilé owó ni ó wọ̀. Òpómúléró, 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 òpómúléró TV. À ń kú ìkàlẹ̀ o, ṣé àlàáfíà kí a bá ran ni gẹ́gẹ́ bó ṣe àwọn aláìgá ti ra níbẹ̀ lórí Òpómúléró TV. Àjíǹde ara kúkú ká jẹun dédé wa ní agbára Ọlọ́run. Orúkọ mi ò ṣe Oluwa Tóyìn Ọmọtúbọ̀ra ni. Mo mọ̀ pé ẹ̀ ti retí àwọn ètò yìí a fẹ́ mú wá ran lórí Òpómúléró TV. Ó dẹ̀ wá dá mi lójú pé dédé ètò yìí a kó wá ran ní èní òun nẹ̀ kí à ń gbádùn ní ìṣẹ́bẹ́ tí náà yí orí afẹ́fẹ́ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. À ń dẹ̀ mọ̀ pé abala àkójọpọ̀ ìròyìn láti àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Yorùbá pẹ̀lú Tolúlọpẹ́ Ìbíkúnlé láti ọwọ́ Dawn Commission wọn a máa kọ́kọ́ mú bẹ̀rẹ̀ ètò ni. Lẹ́yìn yẹn a tún wá gbọ́ ọ̀fọ̀ láti ẹrun Ṣẹ́gun Ọdẹ́gbàmí Sànwárí ní báyìí. À ń jẹ́dá gbọ́ ìròyìn láti ẹrun Tolúlọpẹ́ Ìbíkúnlé. Ó yá o, à ń jẹ́dá lọ ibẹ̀. Èyí ni àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission. Tolúlọpẹ́ Ìbíkúnlé ní orúkọ mi. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣe ìdánwò ìdánilójú iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ kéékèèké tí ó tó 247 nínú iṣẹ́ ọba ní ìpínlẹ̀ náà. Ní ibi ìpàdé àwọn oníròyìn ní ìlú Abẹ́òkúta ní Ìyáàfin Ajíbọ́lá Chokan, ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ àgbà ní ibi iṣẹ́ ìjọba ti sọ èyí. Ìyáàfin Ajíbọ́lá ní ìdánwò ìdánilójú iṣẹ́ yìí wà fún mímú ìmọ̀ àti òye tí ó péye bá àwọn òṣìṣẹ́ ọba. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá
ti ṣetán láti ṣí ibi iṣẹ́ tuntun tí wọ́n pèsè sílẹ̀ fún àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí wáyé látàrí akitiyan gómìnà ìpínlẹ̀ náà láti dẹ́kun ìṣòro àìríṣẹ́ àwọn ọ̀dọ́ ní àwùjọ. Ibi iṣẹ́ ìpèsè iṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó máa di lílò láìpẹ́ ni a nírètí pé ó máa mú àdínkù bá àìríṣẹ́ láàárín àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìpínlẹ̀ Èkìtì panupọ̀ láti mú ìyára bá sísọ àbá ètò ìmúdájú ààbò ìlera di òfin ní ìpínlẹ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ni ó ṣe onígbọ̀wọ́ àbádòfin ètò ìmúdájú ètò ààbò yìí. Ní ibi ìpele àgbéyẹ̀wò kejì ní àwọn ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ṣe àlàyé pé àbádòfin yìí yóò mú kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì ní àǹfààní ìlera tí ó péye. Àbá yìí tún mú ìlera olówó pọ́ọ́kú bá àwọn aláìní rárá àti àwọn tí kò ní tó. Àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission kò ní jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. ΟpómúléróTV. Great header was disputed play by Segun Odegbami. 40th minute of play for the Nigerian side. Once or twice, Eagles had got close to the opponent's goal area. Segun there doing his mesmerism. A brilliant flight. Èkó ló bí mi sí, ṣùgbọ́n ilẹ̀ Haúsá ni mo dàgbà sí. Ọmọ ọdún 17 ni mo jẹ́ nígbà tí màá kúrò nílẹ̀ Haúsá tí mo fi wá sí Ìbàdàn. Nígbà tí mo dé Ìbàdàn ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kọlu ọmọ Yorùbá. Torí nílẹ̀ Haúsá tí mo wà yẹn, ilé Haúsá là ń gbé. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tá jọ ń gbélé Ìgbò ni wọ́n. Mo lè sọ Haúsá, mo lè sọ Ìgbò ní kékeré mi. Yorùbá yẹn ni mi lè sọ dáadáa nítorí pé ìyá tó bí mi nìkan ni mò ń bá sọ Yorùbá. Àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi gbogbo pidgin English la máa ń sọ. Ṣùgbọ́n kinní kan wà tí wọ́n fi kọ́ mi láti kékeré, ó ní pé àwọn Yorùbá o, ọ̀rọ̀ tí wọ́n ò ju pé kọ́ kẹ́kọ̀ọ́ lọ, ẹ̀kọ́ ni, kọ́ lọ sí ilé ìwé, kọ́ mọ̀wé, kọ́ lọ ṣiṣẹ́, kọ́ ṣe gbá, kọ́ ṣàwo. Nígbà tí ǹdẹ̀ máa dé Ìbàdàn láti lọ kàwé ni mo lọ ṣe Ìbàdàn. Ọ̀rẹ́ mi Túnjí Bólú ló mú mi lọ sí NTC torí ó rí pé mo mọ bọ́ọ̀lù gbá. Àjọ máa ń gbá ní Polytechnic gbà yẹn. Bá dẹ̀ ṣe kọ́kọ́ lọ sí training wọn, tá máa ṣe tán, tá máa kúrò ńbẹ̀ lọ fún wa lówó. Mi ìrántí bóyá tọ́rọ́ ni àbí sísì lọ fún wa gbà yẹn. Owó yẹn tó wọ mọ́tò padà sí iléèwé. Ó tún ṣẹ́kù, a tún jáde lọ, a tún lọ mú àmú bóyá mi ti rántí nǹkan tá mú bóyá coke ní àbí nǹkan. Ó tún ṣẹ́kù náà títí a tún fi padà lọ sí training. Níparí ọ̀sẹ̀ yẹn wọ́n wá ní ká wá bá wọn lọ sí Ọ̀yọ́ àbí Ìwó pé ká lọ bá wọn gbá bọ́ọ̀lù. Bá ṣe máa ṣe tán wọ́n fún wa ní sílè 5 nígbà yẹn. Èmi ò rí owó yẹn rí láyé mi, sílè 5 fún bọ́ọ̀lù ìjọ kan. Mi ì dẹ̀ wá láti ilé olówó kankan. Ní bá rí pé ó yẹ kéèyàn fojú tó iṣẹ́ yìí o. Láti ìgbà ni mo wá bẹ̀rẹ̀ sí gbá bọ́ọ̀lù náà rẹpẹtẹ títí débi pé ni mo fi mọ Chief Lékan Sàlámì àti Chief Àdìsá Akínlóye àti oríṣiríṣi àwọn Yorùbá tó wà ní Ìbàdàn nígbà yẹn. Láàárín ọdún méjì ṣá, wọ́n wá ti sọ mí di best footballer ní gbogbo Ìbàdàn Football Association ní 1973. Wọ́n ní mi ní best footballer. Èmi ò tiẹ̀ gbọ́rú ẹ̀ rí. Èmi Haúsá tí ò mọ nǹkan kan. Best footballer kẹ̀ wọ́n ní ẹ lọ bá fà mí sí Western Lions, Western Rovers team. Ìyẹn ni team gbogbo West nígbà yẹn tó fẹ́ lọ sí National Sports Festival l'Ékòó. Bí mo ṣe bá wọn lọ nìyẹn o. Nǹkan tí mi rò rí láyé mi bó ṣe é ṣe. Bá dẹ̀ ṣe máa parí festival níjọ́ kan la jókòó ní bá dẹ̀ rí lórí tẹlifíṣàn. Wọ́n ní wọ́n ti pè wá sí national team. National team Nigeria. Mo dẹ̀ rorúkọ mi ń bẹ̀, Ṣẹ́gun Ọdẹ́gbàmí, national team 1973 December.
national team yẹn àwọn èèyàn kan ló ń gbá bọ́ọ̀lù ibẹ̀ o lójú mi nígbà yẹn àwọn orúkọ tá à ń gbọ́ àwọn Ọ̀kálà Yakubu Mambo Sani Mohammed nǹkan kan bẹ́ẹ̀ kọ́ wá ní àwọn yẹn ni mo fẹ́ lọ bá gbá bọ́ọ̀lù anyway aṣá lọ ní December 1973 padà ṣe débẹ̀ mo wà láàrin wọn àdọ̀rẹ́ à ń ṣe gbá à ń ṣàwò mo à ń bá wọn play náà ó wá di 74 March èmi láti padà sí iléèwé torí wọ́n ti dá Polytechnic HND sílẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ HND lọ́dún yẹn ni nǹkan tó dẹ̀ sọ fún wa ni pé ara problem ilẹ̀ Yorùbá nìyẹn náà because Polytechnic education iṣẹ́ ọwọ́ ló ń kọ́ bẹ̀ wọ́n dẹ̀ sọ pé future ilé ayé yìí iṣẹ́ ọwọ́ kíkọ́ ni wọ́n sọ ń gbà yẹn olórí Polytechnic ni Professor Victor Olúnlọ́yọ̀ àwọn ló fi ṣe olórí Polytechnic nígbà yẹn nǹkan tó dẹ̀ sọ fún wa nìyẹn pé in fact university education wọ́n á rọ sẹ́gbẹ̀ẹ́ kan ni Polytechnic education ló yẹ kí Nigeria as a whole pé kí wọ́n pursue middle level manpower torí ibẹ̀ ni ilé ayé ń lọ nǹkan tó sọ ń gbà yẹn nìyẹn nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nísìnyí nìyẹn every organization ló ń set up entrepreneurship kìíní kan skills development kìíní kan nǹkan tí middle level manpower development wà fún nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn wa ti wá bàjẹ́ ní ìsìn ọmọ tó bá lọ Polytechnic ọmọ tí ò mọ̀wé ni ọmọ tó bá lọ technical college ọmọ tí ò mọ̀wé ni so wọn ò tiẹ̀ recognize nǹkan tí wọ́n ń ṣe ní àwọn technical institutions yẹn whereas ibẹ̀ gan ló yẹ kó mójútó kí wọ́n tì síwájú tó máa engage gbogbo àwọn ọmọ wa kì í ṣe pé ọmọ wa máa ṣe tán wọ́n á máa apply láti wáṣẹ́ wọ́n á máa dáṣẹ́ sílẹ̀ ni àwọn èèyàn wa àwọn Yorùbá dẹ̀ ti rí kó tó dá àwọn institutions yẹn lẹ̀ Polytechnic education tó introduce wá sí tírò èmi tí mi fi lọ sí ibi tó yẹ kí n lọ torí kí n tiẹ̀ sọ for the first time ní 1973 nígbà tí mo ti ṣe tán ní OND mi ní Polytechnic àwọn ẹgbẹ́ mi tájọ wà ní class Túndé Òkì Túndé Oyèwọ̀ Sọjí Benson ọmọ TOS Benson and so on and so forth gbogbo alájọ wà ní class àwa tó gbà sí West Michigan University Kalamazoo tó jẹ́ pé wọ́n bá Polytechnic collaborate ní atúmẹ̀wàá tó gbà sí West Michigan State University West Michigan University ní Kalamazoo yàtọ̀ sí yẹn wọ́n gbà mí sí Michigan State University yàtọ̀ sí yẹn wọ́n gbà mí sí Imperial College ẹ lọ check Imperial College ní London one of the most reputable universities in the world fún engineering ó yẹ kí n lọ ṣe metallurgical engineering nígbà yẹn mi lọ torí pé wọ́n convince wa one pé Polytechnic education pé òun ni the future àwa dẹ̀ wà ń bẹ̀ tàbá dẹ̀ lu ọdún méjì a gba HND tàbá dẹ̀ ti gba HND tán bó ṣe sọ lóyìnbó the world is at our feet láti ṣe gbogbo nǹkan tàbá fẹ́ ṣe meanwhile èmi dẹ̀ wà ní football team tí mo dẹ̀ ń ṣe dáadáa tí má dẹ̀ lọ kàwé mi gbogbo nǹkan tí mo wá ti ń rí ní football nígbà yẹn mi ní rí mọ́ so future mi bright bó ṣe sọ fún mi mo dẹ̀ ń gbá football tó ń fún mi ní ó ti bẹ̀rẹ̀ sí fún mi lówó ńgbà yẹn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí mọ̀ mí wọ́n ti fún mi nílé student ni mo jẹ́ but mo ní ilé mi ńgbà yẹn rẹpẹtẹ ní Ìbàdàn and so on and so forth so gbogbo ẹ̀ nígbà mo ro gbogbo ẹ̀ wọ́n á rí i pé ok ó better kí n dúró kí n parí education mi meanwhile mo dẹ̀ ṣe ń gbá football náà nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn a dúró a parí Polytechnic education mo dẹ̀ ń gbá bọ́ọ̀lù ìjọ tí máa parí bọ́ọ̀lù yẹn gangan báyìí ni mo bára mi tí mò ń lọ sí Europe. Òpómúléró